ìbọn kẹrù ẹ̀gún tọ́ọ̀n iléeṣẹ́ Olasco Films and Records International Limited àti Seun Productions Funke Akindele tó ṣe ẹ̀tanú àgbéfò àti mákùú tuntun ti jáde ọ̀bàmùbàmù barakata ẹ̀gún ni àkọlé ẹ̀ ẹ̀gún tó gún bàbá lẹ́sẹ̀ tí wọ́n yọ lẹ́sẹ̀ ọmọ kásá kò sí ní tó dùtọ̀ ẹgbà bẹ́ẹ̀ suspense inú ẹ̀ le jù action ẹ̀ láti bẹ̀rẹ̀ dé òpin it's irresistible kò ṣeé tú kò ṣeé predict iṣẹ́ ọpọlọ tó lágbára ni ẹ̀gún tọ́ọ̀n Funke Akindele ló ṣe é Yinka Quadri ló direct ẹ̀ pẹ̀lú àwọn superstars bíi Antalaniyan Iyabo Yinka Quadri Fúnpẹ́jáyé Sinmi Yomi Fashlanso Keji Yusuf Fukare Tóyìn Adéwálé Saidi Balogun Iyabo Ojo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò kẹsẹ̀tì àti PCD sinimá tuntun ẹ̀gún marketed by Olasco Films and Records International Limited 129 Namdi Azikiwe Street Idumota Lagos telephone 00330777894 distributed by HEADMASTER Films and Records International Idumota website wa ni www.olascofilmsandrecords.com ẹ tún kú ojúlọ́nà sinimá tuntun èkúrọ́ tó ń bọ̀ dẹ̀dẹ̀ ẹ̀gún ti jáde grab your copy. wọ́n fi bá gangan nìyẹn. alẹ́ máa ṣe mí o bó o mọ tó o kò wọ ewu bó o tiẹ̀ mọ̀ sá tó o di yọ̀rọ̀ bẹ̀ tó o bá wọ èmi ọmọ làbàkẹ́ tó o kì í gbóhùn mi ní girigiri bí lọ́sẹ̀ wọ̀ yàtọ̀ dẹ́rù bẹ́ẹ̀. àwọn alágbára òkùnkùn kan ni wọ́n sá pamọ́ síbẹ̀ wọ́n ṣàbùrú náà. mo mọ̀ pé ẹ̀yin gangan ẹ̀yin ò ṣòlòṣì ti yín o wàhálà ẹ̀ ṣòlòṣì ẹ̀yin yìí o ẹ̀ ṣòlòṣì. àwọn wo ló ń pòwe mọ́ pé orí àwọn èèyàn gidi àwọn kan ṣe èèyàn gidi kí ni gbogbo ohun yẹn. gidigba òṣìlẹ̀kùn wà láàmì òòrùn ẹ. wọ́n kàn fa kẹ́kẹ́ ní sísá báyìí kájẹ̀sọ́ pé yóò tiẹ̀ nílà káyè èwo ni títí ṣíṣí máa òpònú bọ́sikọ́nà ìsìmáwọ̀ bìí tó dẹ̀ kó gbé yín síta. ẹ má ẹ bá sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́ ká lè pè bọ́sikọ́nà ìsìmáwọ̀ bìí kí lè wọ̀ gan náà. Fuji has a commotion. Wife number 1 is Pompano. Wife number 2 is Surutu. When nobody is over. Iyabayo ajẹni bẹ́ẹ̀ni ajẹni. tó bá pé ààyè ẹja tó pé ohun tó wà lẹ́yìn ẹ̀ wàá gbà kọ́ lọ́hùn kọ́lá. ṣé ìwọ ti gbàgbé wípé ọmọkọ́mọ tó bá rí òbí ẹ̀ fín ó ti tàpá sọ́run ẹ̀. big mummy náà wà níbẹ̀ nígbà tí mọ́mí mi gbé fóònù tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ìyá Ṣadé pé ó máa ṣánkú ni ó máa ṣánkú ni ẹ wò lóòótọ́ ọmọbìnrin yẹn dẹ̀ ti kú. ẹ ti ẹ̀ gbọ́ ṣeré gẹ̀lẹ́ nu mi ni. inú rèé o ẹ̀ka alágbẹ̀dẹ tó kù iṣẹ́ ẹlẹ́dàá tó rọnú iṣẹ́ ló ṣe o inú tí mo ṣẹ̀ṣẹ̀ gbà àfàtàbùtù èdè lábà ọ̀rọ̀ nílé olówó wàhálà wá o what a story dẹ́mọ́láyé wà mo ṣẹ̀ṣẹ̀ gbà mùráyé mọ̀sá Fẹ́mi Adébáyọ̀ olè inú ìfẹ́ rèé owó rèé $1 million is the price the target is turning òṣè ló ń ṣíwájú ẹkún àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ òtítọ́ dọ́jà ó ti kú pátápátá lè yí ó yí jù the best of Láìdé Bákàrè ni pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀ Báyọ̀ Sàlámì Ọ̀gá Bello Tóyìn Aṣẹ́wó Rúkà Sọ́líù Títú Àrísùn produced by Oyèkúnlé Oyèdèjì lórí VHS àti VCD Olasco Films Nigeria Limited 129 Nnamdi Azikiwe Street Idumota telephone 08033077894 ló gbé jáde ẹ sì tún lè ríra lọ́dọ̀ HEADMASTER Films and Records telephone 08023734963 better than the rest ó ti jáde ẹ máa rà á o. kò ń ṣe jáde bí báyìí. àti wo èkúrò apá kìíní gbogbo wa la ṣe èkìrà wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Funke Akindele iṣẹ́ ńlá ni sinimá tuntun èkúrò mo gbà ó sensational ó romantic setup tó lágbára ni can you imagine pé Bukky Wright ti padà dìyàwó Funsho Adeolu ṣá ó wonderful. ẹ má dá òtẹ̀ bó ṣe rí nìyẹn oníyeye nínú òkúta ìṣẹ̀lú pọ̀ ọmọ ìyá rẹ̀ ń bò ló forí ko òkú tí Funso Adeolu sin ẹsẹ̀ rẹ̀ yọ síta gbọ̀rọ̀gbọ̀rọ̀ sinimá tuntun èkúrò apá kejì as produced by Funke Akindele starring Yinka Quadri Bukky Wright Funso Adeolu Funke Akindele fúnra Ògògó Àjọkẹ́ Aṣẹ́wó Lọ́ndọ́nà Péjú ọmọ Bọ́láńlé Ìrètí Ọ̀sáyẹmí Àjàlá Jàlíngò Ìyá Rainbow Kò Sóṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀
bẹ́ẹ̀ lọ fídíò cassette àti VCD sinimá tuntun èkùrọ́ 1 and 2 marketed by Olasco Films and Records International Limited 129 Amgasiko City Dumata Lagos telephone 003-307-7894 distributed by HEADMASTER Films and Records International Dumata website wa ni www.olascofilmsandrecords.com sinimá tuntun èkùrọ́ 1 and 2 àwòtúnwò ní méjèèjì ẹgbà bẹ́ẹ̀. ẹ fẹ́ kó torí mi dàrú. ẹ ṣe bí ló ti wí ọ. ṣé ní gbogbo ọdún ṣe láyé àtọ̀rẹ́ yìí ti ṣàlàyé gbogbo ìfún wa wọ́n wá bẹ̀yìn ní kẹjọ kẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. kí ni mo ṣe o. kí lẹ ṣe wọ́n ní kí lẹ ṣe ẹ̀yin ẹ máa jọ mí lójú o ẹ̀yin fún ìròyìn tán ẹ wá lẹ̀ nígbà ọgbọ́n eré yàn bá ṣe wọ́n tí mo bá gàn èmi ò gàn ìwọ Banji àbí kí ló ń pè ẹ́ ọlọ́run bá gbọ́ orí yàn bá ṣe tó ẹ́ pè mí ló bá ṣe ni máa jẹ́wọ́ fún ẹ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí èyí tí ẹmọ kan tó lè gan orí lára ẹ̀ kíní kan tó dàbí àgúndàrí ilé àgúndàbọ̀ ìwọ kan tó rí gúndàgúndà yìí. kí ni kí n ṣe fún ẹ torí ìyàwó mi gbọ́dọ̀ gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí Fúnkẹ́ gbọ́dọ̀ bínú sí mi tó bá bínú sí mi ìmíràn lè fa ìṣubú ní inú ayé mi. ó dà ń gbà yẹn ọ̀nà àbáyọ wà. o ṣe èlò ló fẹ́. kò la owó lọ Banji sori tó bá fẹ́ kíyàwó ẹ̀ gbọ́ sí sori nǹkan tó fẹ́ máa ṣe fún ọmọbìnrin yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe fẹ́mi náà. wàhálà ti wà. wàhálà kẹ kọ́lọ̀ má jẹ́ kárí wàhálà o kí ló dé. Fúnkẹ́ mo ti lóyún. kí wàá ní wàhálà mi lè. alẹ́ tó lóyún ò gbà. rẹ̀mí ti lóyún. ọlọ́run máa ṣe. wẹ́ẹ̀ ni ẹ̀ olúwa ló nìyẹn sí. wèrè tó fún lóyún ò gbà. gbọ́ kí ló wù ṣùṣù tó lọ́jọ́ kí wèrè fẹ́ lóyún. ẹgbẹ́ yòókì ṣàbíamọ gidi ìyẹn nígbà yìí mọ̀ ọ̀pá bí ọmọ ń ṣe fún ẹ̀mí lóyún. èmi ò mọ nǹkan kan o èmi ò mọ nǹkan kan pẹ́ o àbí mo wà ń bẹ̀ nígbà tí wọ́n ń ṣe ni. yóò sí ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó délẹ̀ ń tèmi kan wò ni wípé orí ọmọ ló ń pọ ọmọ wáyé ẹ̀hún ló ṣe jẹ́. ó jẹ́ pé orí ọmọ ló ń pọ ọmọ wáyé àbí orí ọmọ tí yẹ̀mí fẹ́ bí ló fẹ́ pe ti tèmi wáyé orí ọmọ tí yẹ̀mí fẹ́ bí ló máa pe ọmọ tí náà lọ sí ọ̀run o. ó dàbí pé ọmọ yóò ṣàlàyé bí òun ṣe rí owó àti ọlá tó ń ná tẹ́yìn náà dẹ̀ jókòó sínú ẹ̀ tẹ́ẹ̀fẹ̀ tẹ́ẹ̀jẹ́ wùyìwùyì àbí ó dà ó ẹ̀rí mi wò bí ìmọ̀. ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ẹ̀ṣẹ̀ mi ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ẹ̀ṣẹ̀ mi. àìkúnlẹ̀ lọ́tàwà o inú ilé làṣẹ ní gbé àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni ẹlẹ́dà ló máa kó wa yọ. ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rírun iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ẹ̀ṣẹ̀ rere. ìwò tí a ń wá pàrọ̀ bíi ká fìdálá lórí ọ̀tá ò fẹ́ kárẹ̀rù ká sọ̀rọ̀ ṣe borí ẹni ló lè kó níyà. ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rírun iṣẹ́ mi aṣojú